gẹ́gẹ́ bá ṣe mọ̀ ṣáájú àkókò yìí wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ láàrin arákùnrin muyideen àti ìyàwó ẹ̀, níbi tí ìyàwó ti ké gbàjarè síta wípé àníṣe irọ́ tó jìnnà sóòótọ́ ní ọkọ òun tó pamọ́ wípé òun àti pátọ̀ Àgbàlá Gabriel yẹn pásítọ̀ Démọ́lá Àmúṣàn fáwọn jọ ní àjọṣepọ̀ ó ló ká àwọn, kódà wọ́n ṣe débi wípé wọ́n gbé voice note jáde. Nínú àwọn voice note tó gbé jáde adẹ̀rí bí àwọn tó jẹ́ bíi speaker wọn náà lórí ìkànnì yìí tí àwọn náà ṣe ń jáde lọ́tún lọ́sì tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ ni ẹ ṣáwọn làwọn wá ní kó bọ́ sóṣòkòtò ẹ ní gbogbo ẹ̀ kó tó di pé wọ́n delete ẹ̀ ìyẹn kó tó di pé arábìnrin wa tó di blue happy kó tó delete ẹ̀ gbogbo ẹ̀ náà ni ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó ti wà ní ilé ẹjọ́. Èyí tí arábìnrin tó wà ní orí black cap náà tóun náà ṣe tóun náà gbogbo ọ̀rọ̀ tó sọ àtàwọn nǹkan tó sọ ẹ̀rí máa jẹ́ mi ìṣó òun náà ti wà tó ń fi ṣe àfikún sí gbogbo ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ yìí sí gbogbo rògbòdìyàn yìí gbogbo ẹ̀ náà ló wà ní ilé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí láti bí ṣe ẹ rántí wípé tẹ bá rántí tẹ bá gbàgbé pé tí ẹ bá gbàgbé ẹ jẹ́ sáré máa já wa sí kí máa ràn yín létí wípé ní ọ̀sẹ̀ tó kọjá ṣọ́sẹ̀ tó kọjá náà ọ̀sẹ̀ tó kọjá ni ní ọjọ́ kan ni mo update mo ní ó ń rúgbó bọ̀ o ẹni tó bá rántí update yẹn wọ́n ní alájẹ́ kí ló ń rúgbó bọ̀ ìyẹn ni pé ọjọ́ tí mo tí mo post yẹn ọjọ́ kejì ọjọ́ náà ni ìṣẹ̀lẹ̀ ni mo post yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lánàá mo wá post ẹ̀ lọ́jọ́ kejì pé mo gbà mí mọ̀ ń rúgbó bọ̀ kí ló ń rúgbó bọ̀ lọ́jọ́ náà ni wípé ní ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ jákàtì èfi tó wa létí kí a lè mọ bọ́rọ̀ ṣe lọ nígbà tí arábìnrin ṣáà yìí sì pé àní látijọ́ tí arákùnrin tẹ̀ ti kẹnu ìfẹ́ sóhun títí di ọjọ́ tòní ó ní kò sí ọkùnrin kankan tó ṣòun láṣọ wò à ń bẹ̀lẹ̀ ìta káwá sọ wípé bóyá pátọ̀ Àgbàlá Gabriel bóyá ó bá ní àjọṣe ó ní àní ọkùnrin kọkùnrin kankan èlè tà sí wípé wá sọ wípé ó ká òun ó ní òun fẹ́ kí wọ́n tẹ̀síwájú ní ilé ẹjọ́ láti jẹ́ pé kí wọ́n fi ìdí òtítọ́ ọ̀rọ̀ náà múlẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí tó rí bẹ́ẹ̀ èmi náà wá bẹ̀rẹ̀ sí lo ọgbọ́n wípé káwò pé bóyá àlàáfíà lè jọba ṣe mọ̀ pé akọ́kọ́ tí kọ́kọ́ kọ lẹ́tà kan sí Muyideen lọ́jọ́ kìíní àná tó deny tó sọ wípé òun ò rí lẹ́tà kankan wípé irọ́ ni wọ́n pamọ́ wípé òun ò rí lẹ́tà pé irọ́ ni wọ́n pamọ́ òun ò bá lẹ́tà o irọ́ ni wọ́n pamọ́ pé fọ́júrì ni o pé wọ́n àwọn èèyàn àwọn fọ́júrì ni o lẹ́tà tí wọ́n kọ yẹn wípé fọ́júrì ni o wípé òun kọ́ ni òun kọ lẹ́tà yìí mo fẹ́ fi tó gbogbo wa létí wípé kèyí ṣe wípé lọ́ọ̀yà gangan. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ló rán àwọn mẹ́sẹ́ńjà rẹ̀ pé kí wọ́n lọ rè fún Muyideen ní lẹ́tà mo fi ń dá wa lójú nílé ẹjọ́ yìí lónìí ní ìyálàjẹ́ kọ́tù wípé àwọn bailiff àwọn tó wà láwọn agbèfọ́ba láti court àwọn gangan ló mú lẹ́tà lọ fún Muyideen so tí Muyideen bá kọ̀ tọ́rọ̀ bá bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń lọ yìí yóò sì padà ṣàlàyé yóò yànnàná fún wọn ní ilé ẹjọ́ bóyá signature yẹn bóyá wọ́n fọ́ọ̀jì ẹ̀ ní o tàbí wípé òun lòun kọ́ nígbà tí wọ́n bá pe agbèfọ́ba tí ó lọ rèé fún un ní lẹ́tà tí bóyá ká wá wọ́n wà béèrè lọ́wọ́ agbèfọ́ba bóyá òun ló ṣe kíni ló ṣe àdàlú signature tí Muyideen sọ wípé òun kọ́ ni òun sáìnì lẹ́tà náà lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ wọ́n ti sọ wípé kó jáde síta nínú lẹ́tà yìí pé kó tọrọ àforíjì lọ́wọ́ ìyàwó rẹ̀ kó ṣe retract and apology ọ̀rọ̀ tí mo sọ yìí fa asọdùn lásán ni dákun àyà mi mọ́ bínú àbí dákun ìbùkún má bínú mo asọjáàmù ni mo sọ kí atẹ́gùn ọ̀rọ̀ yìí kó dẹ̀ fẹ́ sílẹ̀ ṣùgbọ́n ní September 13 ni wọ́n fún ní lẹ́tà September 30 ti di àkókò lọ́jọ́ tòní tá a fi wà nínú oṣù kọkànlá yìí ẹ rí i pé kò jáde síta láti tọrọ àforíjì lọ́wọ́ ìbùkún wípé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ àní mo parọ́ ni asọdùn ni mo kàn fẹ́ get back lórí òjíṣẹ́ Ọlọ́run yẹn ni kémi náà ṣe nǹkan kan fún tó máa dùn tó máa bà lórúkọ jẹ́ pé ìbanilórúkọ jẹ́ lásán ló jẹ́ ṣùgbọ́n kàkà tó jáde kó ṣe bẹ́ẹ̀ ṣe ló ń fọ́ǹpù káàkiri wípé fọ́júrì ni ẹ mọ́ dá wọn lóhùn wọ́n mì ní ìkí ohun òun ni wọ́n ṣe gbá wọn ṣàwọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló lọ lórí ìkànnì yìí débi pé àtúndì tí arábìnrin kan ti jáde tó ti sọ wípé ẹ wo signature rẹ̀ kọ́ yìí ó lóun kọ́ lòun sáyìn bó ṣe máa ń sáyìn kọ́ yìí signature ẹ̀ nílé gbogbo ẹ̀ náà ni a fi etí wa gbọ́ lórí ìkànnì yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé abiyamọ ni wá àwọn náà wá rò wípé tọ̀ ká má ká rosẹ̀ díẹ̀ ká fún arákùnrin yìí ní àkókò láti ní ìrònúpìwàdà ọkàn láti ṣe wípé kó jáde síta ó tọrọ àforíjì lọ́wọ́ ìyàwó ẹ̀ pé mo parọ́ mọ́ ẹni ṣùgbọ́n àríkà arákùnrin náà ó kọ̀ jálẹ̀ kò fẹ́ ṣe kàkà kó jáde kó ṣe ó jáde ó lọ sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ìṣítí kí ọkùnrin àtijọ́ táyé ti dáyé ìrọ̀lẹ́ ayé la wà ìgbẹ̀yìn ayé la wà kí ìyàwó tó bá parọ́ mọ́kọ rẹ̀ ní kóòtù ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lówe ṣùgbọ́n kàkà kó jáde kó tọrọ àforíjì kò ṣe kódà gan èmi gangan fúnra mi ó tún ní àwọn ìgbésẹ̀ tí mo gbé pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tó tiẹ̀ ti jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ fún ìyẹn jẹ́ kí n dárúkọ wọn ìyẹn mufti Manchester èmi àti wọ́n jọ sọ̀rọ̀ mo pè wọ́n lọ́kàn pé ẹ wò brọ́dà mi ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ará alẹ́ yín gba lẹ́tà o
tó ló bá diwájú oúnjẹjọ́ ẹni kó ṣe dì ní sùn kò sí ẹnikẹ́ni tó fẹ́ ràn yàn lẹ́wọ̀n kò sí ẹnikẹ́ni kó gbàdúrà pé káyé ẹnì kó bàjẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kó ṣe dì ní sùn èmi mọ̀ pé ẹ̀rí máa jẹ́ mi ìṣó yóò wà láàrin èmi àti wọn torí wọ́n lè sọ ní ẹni wù pé lóòótọ́ lèmi àti wọn sọ̀rọ̀ tí mo dẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn wípé ẹ pé níbi tó bá ti ń létí tó bá ti ń gbọ́ arákùnrin náà dẹ̀ sọ fún mi pé àwọn ti pè ní kọ̀ọ̀kan àwọn ti pè ní bàbá pé ṣe ló sọ pé àní ńlá àwọn ò gba lẹ́tà tó tọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ ẹ mọ òwò ńgbà náà ṣùgbọ́n ó gba lẹ́tà èmi ń ṣàlàyé fún yín tó bá jẹ́ pé ó bá lè gbọ́ àsìkò wà o kó gbọ́ kó tètè ṣe nǹkan tó ní kó ṣe ṣùgbọ́n arákùnrin yìí ìyẹn Muyideen ó kọ̀ jálẹ̀ láti ṣe ohun tí wọ́n ní kó ṣe ìyẹn nínú lẹ́tà tí wọ́n kọ lọ́jọ́ kìíní àná ó ṣáà insist ó ní dandan láé ó ní òun ò gba lẹ́tà ìgbà tó wáyá àwọn àti rí ẹ̀rí máa jẹ́ ní ìṣó pápá jùlọ lẹ́nu arábìnrin tó wà lórí blue app yìí tó jẹ́ agbẹnusọ fún Muyideen ó ti sọ̀rọ̀ níbi iṣó rẹ̀ kan lọ́jọ́ kan tó sọ wípé lóòótọ́ àwọn rán èèyàn lọ sí registry pé kí wọ́n lọ sí pé lóòótọ́ àwọn rán èèyàn lọ sí registry wípé kí wọ́n lọ gba wedding certificate tóun ìgbéyàwó tóun àti ìbùkún jọ ṣe tẹ̀bá rántí tẹ̀ lágbàgbé àti sọ pápápá lórí ìkànnì yìí lórí ètò yìí rí nígbà tí a ṣe ń dá sí tá à ń gbẹnu sí wípé àwọn àǹfààní kan kóra wọn jọ wọ́n lọ sí local government wọ́n ti ṣe registry wọ́n sì lọ bá ẹ̀ka ti àwọn tó ń so tọkọtaya pọ̀ wípé àwọn fẹ́ ẹ̀dà sabutíkẹ́ẹ̀tì tí ń bẹ lọ́wọ́ tí wọ́n fi ṣe ìyàwó wípé àwọn fẹ́ gba ẹ̀dà ẹ̀ lọ́wọ́ làwọn ìyàwó àrùgbé ẹ̀dá kò nítorí ìtọ́lọ̀ bẹ́ẹ̀ bá wá sọ pé ẹ fẹ́ gba ẹ̀dà sabutíkẹ́ẹ̀tì ṣẹ́yìn wá lọ́kọ ni àbẹ́yìn ni ìyàwó àbẹ́yìn ni mọ̀lẹ́bí nígbà tí wọ́n ṣe ìgbéyàwó ẹ̀yin àáfà àtẹwà ẹ̀ ò sí ń bẹ̀ àwọn ò lè fún yín ní sabutíkẹ́ẹ̀tì kọ́pì sabutíkẹ́ẹ̀tì ìgbéyàwó wọn lóòótọ́ Muyideen gẹ́gẹ́ bí ọkọ ó ní àṣẹ láti sọ pé òkè náà kò fẹ́ kọ́pì mọ́bà ìkóbìnrin náà máa fi kọ́pì lé lọ́wọ́ òun náà fẹ́ kọ́pì so ó lè gbà ṣùgbọ́n kì í ṣe pẹ́yìn ni ẹ̀ wà ṣáyà gbangba ẹ̀yin àfàpẹ́ fẹ́ gba sàtífíkẹ́tì owó ló kàn yín bẹ̀ wọn ò ṣáà fún wọn ọ̀rọ̀ náà wọ́n jọ tutọ́ sókè wọ́n jọ fi ojú gbà á láàrin ara wọn ìgbà náà wọ́n padà lọ jíṣẹ́ fún Muyideen wípé tọ̀ ó dàbí ẹni wípé àwọn pípọ̀ yóò fún wa ní sàtífíkẹ́tì ibi tá a lọ wọ́n wá tó padà wọ́n wá rán wọn Muyideen gangan wá lọ ọbẹ̀ wọ́n tẹ̀lé Muyideen lọ ọbẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n lọ wọn ò bá ẹni tó jẹ́ head of that department wọn ò bá ń bẹ̀ so wọn ò rí kọ́pì yẹn gbà ní gbogbo ìgbà náà so gbogbo àlàyé tí ìyàwó yìí tó náà ṣe nìyẹn pé pẹ̀lú ìgbìyànjú gbogbo tí wọ́n ṣe yìí kí wá ni pé wọ́n ti ń gbìyànjú wọ́n bà orúkọ jẹ́ wọ́n tún gbìyànjú wọ́n tún sọ pé wọ́n fẹ́ lọ gba ẹ̀dà sàtífíkẹ́tì wọ́n ti fẹ́ jáwé fóun nìyẹn òun náà máa tẹ̀síwájú bóun náà bá tiẹ̀ máa tẹ̀síwájú nínú ìrìn àjò oore kan tẹ̀lé ṣe fóun òun náà ni pé kí wọ́n fẹ́ kí wọ́n wẹ̀ òun mọ́ lórí ìkànnì tá a wà nítorí ibi tí ẹnu bá dé ẹsẹ̀ òde bẹ̀ pàápàá jùlọ ibi tá a wà yìí kò ní gbàgbé íńtánẹ́ẹ̀tì ò ní gbàgbé gbogbo ọdọọdún yóò máa rántí wípé wọ́n ní lágbájá àti lágbájá ṣe ni ó ń hùwà àgbèrè nígbà tó wà ní ilé ọkọ òun náà dẹ̀ ní orúkọ bàbá tòun tó lọ́ máa tẹ̀síwájú kọ́lọ̀ òun ṣèrìn àjò ní dáadáa òun ṣàfẹ́ wẹ ara mọ́ a lè gbìyànjú pé kárákùnrin jáde kò ṣe èmi náà wá lo tactics delay látọjọ́ yìí táwọn èèyàn ti ń bèèrè lọ́wọ́ mi pé ìyálájé kí ni update mo rò wípé ká má ṣe nǹkan kan mo rò wípé ká bá ìyàwó sọ̀rọ̀ pé ìyàwó ṣáà yarí pé òun ò gbà òun fẹ́ kí orúkọ òun kó mọ́ ìgbà tọ́rọ̀ yìí bá rí báyìí àwa gbìyànjú àpè agbẹjọ́rò abágbẹjọ́rò sọ̀rọ̀ pé tọ́rọ̀ bá rí báyìí kí ni ká ṣe wọ́n wá ń ṣàlàyé fún wa pé tọ̀ bí kéèsì bá rí báyìí wọ ìyàwó tó bá ti dẹ́ lójú pé lóòótọ́ wípé òun kọ́kọ́ pẹ̀ pàápàá jùlọ lórí voice note tó jáde ó tún wá jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣòwò fún ẹ wípé wọ́n tún wá set up ni wọ́n wá mọ̀ òun dẹ̀ fẹ́ kí wọ́n play ẹ̀ délẹ̀ alẹ́ ni tó play ẹ̀ lórí TikTok ó gbọ́dọ̀ wà ní ẹjọ́ kó wá play ẹ̀ délẹ̀ fóun ó sì fẹ́ mọ àwọn tó wà nídìí ẹ̀ nígbà tọ́rọ̀ bá délé ẹjọ́ tójú bá rinjú ẹnu ò wà ní dẹ̀rẹ̀ ó insist pé èyí tó ń fẹ́ nìyẹn ìgbà tí agbẹjọ́rò sì máa sọ ó ní ohun méjì náà la lè fi gbé kéèsì yìí ó ní wọ́n pè kan ní civil wọ́n dẹ̀ tún lè fi criminal gbé tó wá jẹ́ pé ọ̀rọ̀ civil wọ́n ó sọ fún pé báyìí kó ṣe báyìí kó sì san kó ṣe rẹ̀ kó retract kó dẹ̀ apologize kó dẹ̀ lọ sí lórí newspaper dailies kó dẹ̀ ṣe apology síbẹ̀ wọ́n dẹ̀ tún fún lówó tán so pé tàbí tó wá pé criminal ni wọ́n máa arrest ẹ̀ ní o òun àti ìjọba òun lẹ́lẹ́jọ́ o tí ẹ ò ní bèrè pé lọ sórí pépà lọ sórí igbá lọ sórí àwo straight ni o ṣe báyìí tó bá ti lówó tán san ẹ̀wọ̀n ní straight tó ìwọ ìbùkún báwo ló ṣe fẹ́ sí ìbùkún ní ọ̀dọ́ tó lè sẹ́ pé ó lè ṣe lè dàbí kó ṣe méjèèjì ìbùkún ní méjèèjì ló fẹ́ ṣe pé ìwọ ìyàwó kí ló dé ìbùkún ò sì sànú Muyideen onírọ̀ yẹn ti pọ̀ jù kódà tí ẹ̀ kọ́kọ́ ní sùúrù náà ẹ jẹ́ ká dẹ́lẹ̀ náà ẹ jẹ́ ká fi civil ká ti kọ́kọ́ ti bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká lo civil fún ìdí nìyí tí àṣewá proceed ní last week Monday wọ́n kọ́kọ́ mú lẹ́tà lọ sọ́dọ̀ Muyideen gbàtọ́ mú lẹ́tà lọ́dọ̀ Muyideen mo rí pé wọn ò bá Muyideen nílé wọ́n bá ẹnìkan níbẹ̀ bóyá ẹni yẹn bóyá àwọn òṣìṣẹ́ ẹni o bóyá wọ́n jọ ń lo bẹ̀yẹn ni o bóyá kinní kan wọ́n wá fún wọn ní lẹ́tà ìgbà tó sọ fún mi mo ní rárá o lẹ́tà yẹn wọ́n lẹ́ni yẹn gbà ó sàn rárá mi ò fẹ́ yẹn ẹ padà mú Muyideen gbọ́dọ̀ gba lẹ́tà tó ló máa tó sọ wípé mímí ìkíní ó máa padà sọ wípé forgery ni yóò padà sọ wípé kinní kan ní impersonation and kinní kan impersonation and forgery mo ní mi ò fẹ́ mo ní so the best thing wọ́n lè sọ pé àwọn tún máa padà mú copy lọ síbẹ̀
gbàtọ́ mú kọ́pì lọ síbẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá Muyideen yarí kò lówó na agbèfọ́ba ọ̀rọ̀ yìí di bí ariwo wọ́n pe agbèfọ́ba pé kó kúrò bẹ́ẹ̀ kó máa lọ kọ́rọ̀ yìí kó má di wípé wọ́n jọ ń ta wọ́n ti ń ta síra wọn kó má di pọ́rọ̀ náà dọ̀rọ̀ wàhálà pé iṣẹ́ ìbálòwá jẹ́ òní forí kò kankan fi arákùnrin náà sílẹ̀ padà kúrò níbẹ̀ òun ló jẹ́ kí n bá sórí social media tó sọ pé òun rúgbó bọ̀ so ìgbà tó yá wọ́n padà lọ síbẹ̀ nígbà tí wọ́n débẹ̀ ọjọ́ Thursday ni wọ́n kọ́kọ́ lọ ní upper week lọ́wọ́ rẹ̀ upper week yẹn wọ́n lọ ní Thursday ni wọ́n bá yàn níbẹ̀ ní ọjọ́ Friday ni wọ́n lọ wọ́n bá yàn níbẹ̀ wọ́n wá padà lọ lọ́jọ́ Monday ló wá di wàhálà sọjọ́ Tuesday ni mo post so ohun tá a mọ̀ ní wípé torí wọ́n bá ti lọ ọjọ́ Thursday tó bá lọ sí ọ̀dọ̀ Muyideen lọ́jọ́ Thursday wọn kì í bá lọ́jọ́ Thursday níta gbọ́ ni pé máa ń lọ sólódó lọ́dọ̀ àwọn àfáà kan tó ti máa ń ṣe TikTok bí nǹkan kan tó máa ń ṣe ẹ̀rí pé ọjọ́ kan náà jáde a sọ wípé ẹ fún wa ní ọ̀rọ̀ ṣítí àti rán èèyàn lọ sọ́dọ̀ ẹ̀kan lọ fún ní lẹ́tà lọ́jọ́ yẹn ẹ padà sórí péjì mi kọ́ fún wa lọ́rọ̀ ṣítí wa ẹ expect ọ̀rọ̀ ṣítí ó ti lọ sọ́dọ̀ àwọn àfáà yẹn wọ́n lé lólódó ibẹ̀ ni ó ti ṣe TikTok ibẹ̀ ni ó ti ṣe àwọn ọ̀rọ̀ ṣítí fìlà bíi tí ajá tí wọ́n ń lò yẹn so wọ́n ṣàṣe ṣe àwọn ẹgbẹ́ tí wo ẹgbẹ́ bọ́ ẹ má dùn ẹjẹ́ padà sórí péjì mi kí n wo àwọn bí òwe tí mo ti fi ṣàlàyé tí kò yé ọ̀pọ̀ nínú yín mo sọ pé tó bá di àsìkò yẹn pé a máa sọ ẹ̀ẹ̀kan gẹ́ẹ̀tì àwọn òwe yẹn nígbà yẹn ni bá a ṣe ń rọra ń jù sí orí afẹ́fẹ́ tí a fẹ́ kí ẹ fi gbogbo ara mọ bó ṣe ń lọ mo ń bọ̀ mi ò tí ì dé ok àwọn ọ̀rọ̀ ṣí tí mo ti sọ̀rọ̀ nípa yẹn ok méjì yẹn náà ni àwọn yòókù inú show ni mo ti ń dárúkọ tí bá rántí àwọn ọ̀rọ̀ tí mo sọ nínú show ọjọ́ kan mo ní ok kódà so bí yẹn ṣe lọ nìyẹn so ìgbà tí ó di ní wọ́n ṣàti sí lọ ok ìgbà tó wá reject lẹ́tà yẹn tí ò bá lẹ́tà a padà sí ilé ẹjọ́ láti lọ fáìlì fún afẹ́lọ́gba court order so àti fáìlì lọ́wọ́lọ́wọ́ báyìí àti apply fún court order ṣùgbọ́n still náà bá a ṣe ṣe court order yẹn náà because ó ṣe ní àwọn kọ́tà fẹ́ fi court order yẹn ṣe ẹ̀ tún máa mọ̀ tó bá yá máa tó ṣàlàyé fún yín but still náà mí ìdí nìfẹ́ kí kéèsì ẹ̀ ìfẹ́ kó dábàáwò kéèsì ara ẹ̀ àánú ẹ̀ sì ṣe mí náà ẹ ṣe máa continue láti máa lọ síbẹ̀ ẹ máa continue láti máa lọ síbẹ̀ so ìgbà míì wà ló wọn nígbà ìgbà míì kò nígbà bọ̀ ní àná Muyideen ti gba lẹ́tà lọ́wọ́ wọn mo ṣe máa post gbogbo ẹ máa rí lórí page mi o ẹ máa rí everything lórí page mi ó ti gba lẹ́tà lọ́wọ́ wọn lánàá okay okay you can send it like we need to get the shot here what's on now okay o de send this sílẹ̀ kó jẹ́ kí n fi ṣe sticker fún wa oh sorry jẹ́ ká fi ṣe sticker mo ló wà ilé aṣọ tó wọlé ṣe personal line kan mo send sí mi personal line náà ni tí o bá ti wọlé láti post ẹ̀ màá gbé sórí màá fi hàn wá màá tàn kámẹ́rà màá fi hàn wá. ó yá ń bolo wa náà ok tí o bá ṣò ní àtòrí mi ò hókùn ẹ̀ ní ọ̀dọ̀ mi tí èdè fẹ́ lè stop fóònù ẹ jẹ́ kí n tàn kámẹ́rà fẹ́ rí don't worry let me turn the camera mo wish we can tó lè sọ pé òun mò ń check get ṣe kó má sọ pé òun ò rí so fún àwọn tó máa ń sọ wípé so bí àwọn èèyàn ẹ̀ báyìí wá lè mọ wọ́n ṣàmà handwriting èyí tó sọ fún yín pé òun ló ń sìn ìtàn fún lélẹ̀ signature ẹ̀ ní ẹ jẹ́ kí n ṣe báyìí mo kàn fẹ́ kó wọ̀n ní signature ẹ̀ lélẹ̀ ẹ wo signature o date ní 6 November 2024 10:37 láàárọ̀ ṣe ti rí àná ló gbà á so
a sì máa gbé wá sórí show wa ẹ jọ̀ọ́ ṣé ti rí ṣó hàn dáadáa mo fẹ́ kẹ́ dá mi lóhùn èyí tẹ́ wà lórí YouTube ẹ tí rí ẹ má bínú tó ló máa sọ wípé òun kọ́ lẹ́tà yẹn lélẹ̀ yes so ó ti gbà lánàá mo máa padà sọ ẹ máa padà rí àwọn nǹkan tó wà nínú lẹ́tà yẹn gbogbo tó wà nínú lẹ́tà yẹn náà la máa sọ fún wa. gbogbo rẹ̀ la máa sọ fún yín mo máa ẹ jẹ́ fi wájú lẹ́tà yẹn hàn yín ṣé ẹ ti understand bá a lọ fún ẹ jẹ́ ká fi hàn yín òun lélẹ̀ àwọn ẹni ọ̀rọ̀ kan rèé Mrs. Adégòkè Ìbùkún Adéníkẹ́ Clement Mr. Muyideen Emmanuel Adégòkè àtàwọn agbèfọ́bẹ̀ àwọn yẹn máa kẹ́rìí wá ní o irú Olúṣọlá Yusuf sí tó sọ pé òun máa wá sí tó bá tó pọ̀ bí anybody já kó gbé kó wá lè gbé Muyideen lọ sí court òun máa ra tíkẹ́ẹ̀tì òun máa wálé ni Ọlọ́run tiẹ̀ ti ṣe wọn á lè gbẹ́rìí wá èmi kọ́ mo bọ́ ṣòkòtò ẹ̀ ń di ẹ̀ èmi kọ́ mo ní kinní kan so Oyèníkẹ́ Pópóọlá lórí TikTok irú lẹ́tà yẹn náà irú voice note yẹn ìwà náà lè mú títí ẹ wá so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ẹ máa rí tó bá yá máa gbé sórí page wa so nínú lẹ́tà yẹn ọ̀rọ̀ tó wà nílẹ̀ ò tí ì le fún ọmọ tó bá jẹ́ ọmọ ọlọ́gbọ́n so ètò wà bẹ́ẹ̀ ni wípé ó máa fún ní gbèdéke ìgbà tó máa jáde síta mọ́mí Ọmọlára Àtúnṣe omi ìlànà God bless you ó máa fún ní gbèdéke ìgbà tó máa jáde síta ó máa retract gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yẹn ó dẹ̀ máa ṣàpọ́lọ́jì ó máa lọ sí orí nínú ìwé ìròyìn ó máa ṣàpọ́lọ́jì àdẹ́sán 50 million naira owó ìtanràn kan tó wà ní lẹ́tà yẹn nìyẹn sobi tọ́rọ̀ dé dúró nìyẹn ó wá kù sọ́wọ́ wọn then fún àwọn tó jẹ́ agbẹnusọ tí ó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ bí ẹni wípé ó ṣojú wọn bẹ́ẹ̀ni báwọn ló mú ẹsẹ̀ ìdání ṣáwọn làwọn ní pé kó bọ́ ṣòkòtò ẹni àbí tó gbà tó ń bá sokò ọba yẹn ní ìgbà tó gbogbo àwọn orúkọ báyẹn kéèsì tí wọn ò le rárá ẹ má gbàgbé pé spíkà ni wọn so èyí tí wọ́n bá dẹ̀ fọ́n sí ẹnu wọ́n máa fọ́n sí inú fèrè ní fèrè máa fọ́n síta kéèsì tí wọn kékeré ni nítorí pé wọn ò ṣe ìwádìí 50 million péré ni torí pé àwọn yẹn ò ṣe ìwádìí kí wọ́n tó máa sọ̀rọ̀ gbogbo ẹ̀rí ti wà ní ẹjọ́ àwọn náà máa gba tiwọn bọ̀ wọn ò tí ì fi lé wọn lọ́wọ́ ẹ jẹ́ kó fi lé wọn lọ́wọ́ tó bá kà wọ́n náà rí pé tó fi kàn wọ́n ò lé ń bẹ̀ I must confess to you kì í ṣe pé mo fi ń ṣeré o tó fi kàn wọ́n ò lé ń bẹ̀ torí àwọn kan ṣẹ̀wọ̀n káwọn kan kọ́ ni ló ṣẹ̀ṣẹ̀ yẹn nítorí wọn ò ṣe ìwádìí adúrójà bẹ́ẹ̀ ni ìpadàbọ̀ Joseph adúrójà kó pọ̀ just 50 million naira bọ̀ nítorí pé wọn ò ṣe ìwádìí kó tó di wípé wọ́n ṣe àwọn ènìyàn lọ́kàn wọ́n wá ti dàbí búlì wọ́n tún búlì ọmọ yẹn kẹ́ máa sọ̀rọ̀ ẹ nígbà tí ìyàwó dídí ìyàwó lé tó ń gbé díẹ̀ fún kinní kan ṣé ni mo latan ẹ ní nígbà tó ń ṣe kinní kan nìkan tó ń latan tó ń fi gbogbo àwọn orú ọ̀rọ̀ yẹn tí wọ́n ní pé kọ́kọ̀ ṣáà wọ́n á fún wọn ní ìwé wọ́n á rí pé tí wọn ò lé ń bẹ̀ ìyẹn tó bá lè ṣe ìwádìí tó bá lè ṣe sobi tọ́rọ̀ dé dúró nìyẹn a wá fẹ́ wo ẹni tó ń sọ irọ́ a fẹ́ wo ẹni tó ń parọ́ àtẹni tó ń pa irọ́ àtẹni tó ń pa òótọ́ ẹ dáwọn ẹni tó ń pa irọ́ àtẹni tó ń sọ òótọ́ nínú igun méjèèjì yẹyẹ oge àìná God bless you a ti ń sọ látọjọ́ yìí wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ bá client yín sọ̀rọ̀ wípé bí èèyàn bá fẹ́ bà tèèyàn jẹ́ má lo innocent person ó fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan Bíbélì sọ pé ó ní abatẹnijẹ́ tó fi àpáàdì tó fi bo tiẹ̀ mọ́lẹ̀ oníjọ́ tí abatẹnijẹ́ bá ti dẹ́kun àti máa banijẹ́ Ọlọ́run ẹ̀san wá ké Ọlọ́run ẹ̀san abatẹnijẹ́ ṣe kó ti dákẹ́ ó ti relax ó sì ti bàjẹ́ bọ̀ kò fẹ́ òun ò dẹ̀ fẹ́ retract gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ó fẹ́ jẹ́ lọ bẹ́ẹ̀ pé kò dẹ̀ bá tèèyàn kan jẹ́ kò kàn wá sórí ìkànnì yìí kò ṣe àwọn èèyàn lọ́nà kò kàn bá tèèyàn kan jẹ́ kò parọ́ mọ́ kò yín rọ́mọ́ nítorí pé ẹnu fẹ́ dùn nítorí ó fẹ́ gòkè nítorí pé ó fẹ́ ja ẹnìkan bọ́ ẹnìkan ló fẹ́ jábọ́ ó fẹ́ jẹ́ èèyàn ló wá fẹ́ fi jẹ́ èèyàn ó wá ẹni sọ pẹ̀sọ̀ tó fẹ́ jẹ́ èèyàn nígbò tó wá dé èèyàn tó fẹ́ jábọ́ ó tún wá fẹ́ jábọ́ ó tún wá lo neutral person ẹni tẹ́jọ ní ìfàyàlú àyà òòrù ọlá ọjọ́ kan òòrù ọlá ọrùn kan tó wà láàrin yín òòrù ọlá pé èmi àti ẹni yìí àtijọ́ sùn sórí ibùsùn kan rí àbí àtijọ́ wà ní ìhòòhò rí àtijọ́ ṣe nǹkan kan nínú kọ̀rọ̀ rí ó dẹ̀ pariwo tó bá yẹn
ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló sọ pé ìyá Olúborí Titus, God bless you, amen, thank you. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló sọ pé ẹni àwọn àpèlè alájẹ ta ló wá pa lórí àṣẹ lọ́dẹ̀ yìí náà pa àṣẹ kékeré kan wá sọ ọkọ mọ́. Mo ní mi ò sọ nǹkan kan látọjọ́ ẹ̀, mo mọ̀ ká parí iṣẹ́ wa ní underground ni. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa ní underground. Nígbà tí iṣẹ́ bá ti dún ẹ máa gbọ́. Èmi ti expect látàlú kó jáde sápò gba lẹ́tà. Mo expect àwọn agbẹjọ́rò àbí àwọn alágbẹnusọ pé kí wọ́n jáde kán ní ó ti gba lẹ́tà. Ṣùgbọ́n a rí pé wọn ò jáde, àwa ní ká mọ bá wọn sọ, a máa tiẹ̀ tún bá wọn post, ká bá wọn gbé jáde síta pé wọ́n ti gba lẹ́tà o. A máa bá wọn gbé jáde pé wọ́n ti gba lẹ́tà o. Tó bá tún jáde pé òun ò rí lẹ́tà, wọ́n máa lọ lẹ̀ mọ́ gbogbo ṣọ́ọ̀bù ẹ̀, lẹ̀ mọ́ gbogbo ilé ẹ̀, ó máa rí ìkó gbọ́dọ̀ sọ pé òun ò rí tànà tó rò ló sáìn rẹ̀. So èmi máa rọ̀, èmi á kàn rọ̀ tó bá jẹ́ wípé kò bá fẹ́ wàhálà, gbogbo tó bá ní pé kó ṣe kó mọ̀ bá rẹ̀ wọ̀nyí. Gbogbo àwọn ibi tọ́rọ̀ dé dúró lọ́jọ́ kìíní àná mo sọ, mo ní tí àwọn ajígini arìngini wọ́n dà, mo ní tí wọ́n ṣe mo lókù díẹ̀ káàtó nítorí ẹ ò wá jọ gbogbo dájúdájú kẹ́ẹ̀dì òtítọ́ mú. Lọ́jọ́ kìíní àná tó jáde tó ní clarification voice note, mo ní ṣó yẹ ká máa gbọ́ lẹ́nu ajígini àfa ajígini arìngini ní gbọ́jà wípé clarification voice note mú èdè sọ wípé mi ní èkìní ẹ̀dẹ̀ gbàgbọ́. Ìgbà tí Aláàjì Kọ́lá Olóòtú sọ̀rọ̀ ó wá jáde pé apá bí òun ló ń sọ bẹ́ẹ̀ o, apá ti bí òun kọ́ ló ń sọ, ẹ sì tún gbàgbọ́. Ó tún sọ wípé àní pé lágbájá python bá ìyàwó ń sùn, ó tún yá ó lóun ká wọn, ó ní ṣe ni wọ́n dì lẹ́sẹ̀ nígbà tó ní pamí sílé má pamí síta, ẹ̀dẹ̀ tún gbàgbọ́. Adẹ̀ ń sọ fún wípé ẹ ṣe ìwádìí gbogbo dájúdájú. Lẹ́yìn ìgbà náà làwọn kan tún wá lọ kọ́ tó wá lọ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́, wọ́n wá lọ pè ìyàwó àdéhùn tó wà láàrin èmi àti irú àdéhùn yẹn, ọ̀rọ̀ àdéhùn yẹn wọ́n máa mú wá sílé ẹjọ́, wọ́n máa plé ẹ̀ tán, wọ́n máa yànnà náà lé lórí. Á gbé ẹ̀rí jáde. A fẹ́ kó gbé ẹ̀rí jáde pé ẹ̀rí rèé mo rí sẹ́ẹ̀, ẹ̀rí tí mo rí rèé, irú voice note yẹn, ẹ̀rí ẹni tó play ẹ̀ àti ìwọ tó fún wọn bó ṣe lè kàn jẹ́ bí voice note yẹn ṣe rí màtá bá délé ẹjọ́ tójú bá kojú ìwọ àti ìyàwó ẹ̀, ẹnu yẹn á rí dẹ́rẹ̀dẹ́rẹ́. So tó bá dẹ̀ jẹ́ pé ò lè mítọ̀ pẹ̀lú gbogbo ohun tó bá fò kalẹ̀ tọ̀ àlẹ́ àmìlọ́lá rẹ̀, a jẹ́ wípé ìwọ ló fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ní o bá bá rẹ̀ tó bá ti bá ìrìn àjò ayé ẹ̀ dé. Torí mo rántí pé mo ṣètò mo ní pé àwọn òbí Muyideen ìyá ẹ̀yin family, mo ní ẹ lọ bá ìyàwó ẹ̀, mo ní kẹ́ lọ yanjú ọ̀rọ̀ yìí, mo ní irọ́ tó ń pa arábìnrin ti pọ̀ jù, tó bá yá pẹ̀lú mo mọ nǹkan tí mò ń sọ, mo mọ nǹkan tí mò ń gbọ́, mo mọ nǹkan bí ẹrú bí arábìnrin ṣe ń sunkún lọ́sàn àti lóru, bí wọ́n ṣe ń búlì ẹ̀ lórí blue app yìí, tí wọ́n búlì ẹ̀ lórí black app, táwọn ará red app náà ṣe tiwọn, woman lady yẹn á máa sunkún ní gbogbo ìgbà lórí nǹkan tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ nínú tí ò jẹ́ gbì tẹ̀sí fẹ́ kó kú gbì. Bó bá máa fi sílẹ̀, tó bá máa lọ, ò bá fi sílẹ̀ láyọ̀ àtàláfíà kó bá tiẹ̀ lọ. Nínú ẹ̀ náà láti rí wípé àfáà lẹ́gbà sọ wípé kí ẹni àtẹ̀jẹ́ obìnrin gidi àtẹ̀jẹ́ ìyàwó gidi àjọṣe oní fibroid, inú ẹ̀ náà láti gbọ́ ara búlì náà ni nínú ìrìn àjò ní tárábìnrin yóò mọwọ́ tí ò mẹsẹ̀. Àwọn èèyàn kan sì ń gbẹ̀ ẹ́ gbọ́, wọ́n ní lọ́la wàá gbé dání àti wá sọ wípé a fẹ́ mọ ẹni tó gbé òtítọ́ dání nínú àwa àti àwọn tó jẹ́ agbẹnusọ fún ẹ, kí wọ́n wá jáde síta, kí wọ́n tẹ̀lé lọ sí court, kí wọ́n wá lọ defend ẹ̀ ń bẹ̀, kí wọ́n gbé ẹ̀rí dání, ẹ̀rí máa jẹ́ ní ìṣó ipò ṣojú àwọn kòrókòró. Bó tẹ̀ ṣe pé wọ́n ti delete àwọn shows yẹn, ṣùgbọ́n ó ti wà ní archive, ẹ̀rí máa jẹ́ ní ìṣó ti wà ní ẹjọ́, gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ó ti wà ní ẹjọ́, tẹ́ ẹ bá lè lọ sí ilé ẹjọ́. Àwọn ẹ̀sìn yìí kì í fọ́ náà ṣọ́, gbogbo ilẹ̀ wa kárí wọnú nígbà tẹ́ ti rí bó ti di ọ̀rọ̀ ìyàwó, bẹ́ẹ̀ ti bèèrè lọ́wọ́ ẹ̀pẹ́ nípa ọ̀rọ̀ ìyàwó, ẹ ti rí wípé dàbí pé irọ́ ló pa àbí ẹ wá kárí wọnú, ẹ̀ lé kárí wọnú, ẹ̀yin méjèèjì orí yín ló ti bẹ̀rẹ̀. Nítorí lọ́jọ́ kìíní àná nígbà tó gbé irọ́ dé, ọjọ́ kìíní àná nígbà tó ti fẹ́ máa parọ́ mọ́ ìlú yẹ kẹ́ ti stop ẹ̀ pé wo Muyideen ẹ má pa irọ́ kankan bí o, voice yẹ ìwọ ni o, mi ò àfẹ́ wàhálà, jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí, àfẹ́ wàhálà tó tí wà tí lágbájá bá jọ níjù, ẹ jẹ́ ká wá bá ṣe máa yanjú ẹ̀, ṣùgbọ́n má sọ pé irọ́ ni òótọ́ ni, ẹ fẹ́ fi make owó ni, ní ìdẹ̀rù bẹ́ẹ̀ rówó yẹn gbà, nǹkan tẹ́ bá lówó gbà ẹ̀ ní gbé POS lé lọ́wọ́. Tó bá jẹ́ pé ṣọ́ọ̀bù ẹ̀ ọjà bá kún bẹ̀ kò ní máa ti ṣọ́ọ̀bù kó lọ máa lọ sí olódó kó lọ ṣe voice note, ó lọ ṣe fídíò lódódó. Gloria Boxing, God bless you my beautiful sister. Ibi tọ́rọ̀ dé dúró rèé, ibi àsọ̀rọ̀ dé rèé. So ọwọ́ ẹ̀ ló kù sí, àti gbogbo àwọn tó jẹ́ kíní gúùpù wọn tí wọ́n láwọn gbò lọ dání. Ìsẹ̀kẹ́ ẹ bá wí. Báwo làwa ṣe dúró lórí òtítọ́ ta ṣe pé àkójá kó sọ báyìí. Tó bá fẹ́ bá àyàn jà, tó bá fẹ́ bá pásítọ̀ Adémọ́lá jà, má tún mú irọ́ tó ń pamọ́ ìyàwó ẹ̀ ti pọ̀ jù. Ó ti wà carry away, gbogbo wọn kàn ń lo ìyàwó ẹ̀ láti máa bring pásítọ̀ down. Wọ́n ti wá gbà wípé obìnrin náà òun náà lẹ́jẹ̀ tiẹ̀ lọ́rùn. Náà tí ìyàwó wa sọ wípé wọ́n bá lórúkọ jẹ́, ẹgbẹ́rì jáde síta. A fẹ́ gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó lórí ìkànnì yìí. Ìyẹn gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú ẹ̀, ẹ jẹ́ kí ẹgbẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó, ẹ gbé pàdé ẹ̀ nílé ẹjọ́. Ó ti gba lẹ́tà tó bá lóun ò gbà ẹ mọ́ wọ́rì.
yóò padà tún gba yìí tí wọ́n lọ lẹ̀ mọ́ tí wọ́n ya fídíò rẹpẹtẹ tí òun náà ríra rẹ̀ jù bí ìran ṣùgbọ́n ti gbà á lánàá signature ẹ̀ nìyẹn àná náà the 6 àbí ó dẹ̀ ti kọ déètì sí tó bá wà wù kó tún jáde kó tún parọ́ pé òun ò gba lẹ́tà bíi talákọ̀ọ́kọ́ tó parọ́ pé òun ò gba lẹ́tà talákọ̀ọ́kọ́ yẹn ó tiẹ̀ ti kọjú ó ti ṣe tó lòdì sí òfin pé wọ́n rán agbèfọ́ba wá láti ilé ẹjọ́ kó wá fún ní lẹ́tà ó wá gbà á ó gba pásítọ̀ síbí wọn ló gbà á pé owó lórúkọ wà bẹ́ẹ̀ ó ti sáìsì ìwé tó ń wá wọ́n dẹ̀ gbélé ẹ̀ lọ́wọ́ ó wá já tó wá pé ìwé kọ́ọ̀tù ló wá ní àmì òní sáì fún kọ́pì tó wà mẹ́bí ní sáì fún bọ́n ó ti gbàgbé pé ti gbé tu ẹ̀ lóde wá parọ́ nígbà tó bá délé ẹjọ́ tó bá fa ọ̀rọ̀ yìí tó bá gbé wọn náà mọ̀ pé wàhálà ni torí agbèfọ́ba tó wá fún ẹ ní lẹ́tà tó sáìsì yóò jáde yóò sọ̀rọ̀ wípé òun ló wá fún ẹ ní lẹ́tà so ọ̀rọ̀ á wà láàrin wa àti bẹ́ẹ̀lì ìfún bí ara kọ́ọ̀tù náà ló ti wá ẹ̀wọ̀n ilé ẹjọ́ ló ránṣẹ́ so bóyá kì í jíṣẹ́ dáadáa àbújẹ́ṣẹ́ láàbọ̀ àbí wọn ní kó lọ fún táyé lẹ́tà bóyá lẹ́kẹ́ni ló lọ fún wa lè ṣàlàyé ẹ̀ fún wọn dáadáa tó bá délé ẹjọ́ pé ò gba lẹ́tà so ètò tún gbà lánàá tó bá wẹ̀ kó tún wá parọ́ pé ò tún gba lẹ́tà tún di méjì so ó tún gùn dáadáa náà àmì fàágùn ló ń fi lé lórí ṣùgbọ́n ní tọ́rọ̀ dé dúró yìí Ọlọ́run á ràn yín lọ́wọ́ Muyideen inú mi bá dùn kó lọ digest lẹ́tà yẹn tó bá mọ lẹ́tà yẹn kà lọ fún lọ́ọ̀yà yẹn kò jẹ́ kó digest kò jẹ́ kí wọ́n kẹ́ ṣe dì ní sùn á máa retí yín kò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ Muyideen àbí ṣe aláìwọ̀n tó fẹ́ pè wọlé ni ṣé mo lè gbà pé mo máa ń lọ bíṣẹ́ ibo ni fóònù yẹn gan wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba ìpè bíi méjì ká tó máa lọ ok mo sì lè gba ìpè bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ jẹ́ ká gba ìpè bíi méjì 317 ẹni tẹ́ wà lórí ẹ tẹ́ wà náà jẹ́ mọ̀ pé máa fi +1 sí +1 317 429 7082 àmì fàmí ọmọ ẹlọgùn ní ìbí tí àti ẹgbẹ́ tó ti ẹ̀wà èyí tó wà ní tàǹtì kò ti ẹ̀ka gbàlá Gabriel rárá so ẹ jẹ́ kó wá sọ ṣùgbọ́n lóun rí wọn ni ìyẹn náà dá. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.